بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أدقفوا لواوا أبابوا ودا أترى إكياتك فون النبي محمد صلى الله عليه وآله وسلم òjíṣẹ́ Ọlọ́run fún gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn òjíṣẹ́ Ọlọ́run fún gbogbo ìran àjẹnú ìkẹ́ àti ìmọ́lẹ̀ tí ń bẹ nínú iṣẹ́ tọ́lọ́run fìran ọlọ́mọ́sà bùn gbogbo wa níbi tí a ti dúró lánàá ní Suratul Baqara آية 177 أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المهتدون وأولئك هم المتقون nínú àyà kan ṣoṣo yìí Ọlọ́run ṣàlàyé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Islam ó ní àfáwà al-Hafiz al-Imam Ibn Kathir rahimahullahu ta'ala ó náà fi ń ṣàlàyé fún wa nínú tírà àwọn Tafseer al-Azim wọ́n ní àyà yìí هي مجامع الخير كلها gbogbo àkójọpọ̀ oore tó ní ṣe pẹ̀lú ìran ọmọ ẹ̀dá èèyàn láyé oore tí ó lò títí láàrin ọmọlàkejì rẹ̀ láàrin ẹ̀dá èèyàn àti oore tí ó lò láàrin rẹ̀ sọ́lọ̀ ọba tó dá àyà yìí ló kó sínú Olúwa wa ní kìí ṣe òun gan lóríire kìí ṣe yẹn gan nìdùnnú kẹfẹ́ ń dojú kọ ibùyọ oòrùn ẹ̀ ń dojú kọ ibùwọ̀ oòrùn ẹlẹ́yìnkírun wákàtí márààrún fọlọ́hùn bí tó oore ti bẹ̀rẹ̀ kọ́ nìyẹn nínú Islam oore ò sí parí síbẹ̀ lára oore ló ń wà kìí ṣe òní bẹ̀rẹ̀ oore. ولكن البر من آمن بالله ṣùgbọ́n tí ń jẹ́ dáadáa tí ń jẹ́ oore oníkéyàn nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run yìí a ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ lánàá ìgbàgbọ́ pé Ọlọ́run ọba nìkan lọ́ba tó dá gbogbo nǹkan kò sẹ́lòmíì tí ń jórogún pẹ̀lú Ọlọ́run níbi ìjọ́lọ́run nígbàgbọ́ nípa pé Ọlọ́run ọba yìí nìkan ṣoṣo ló yẹ ká sìn ó nìkan ló yẹ ká máa páyà ó nìkan ló yẹ ká máa bẹ̀rù ká sì nígbàgbọ́ wípé Ọlọ́run ní àwọn orúkọ ó ní àwọn orúkọ tí fi ń dáa jù lóko àtàwọn ìròyìn tó yí fọ́ra rẹ̀ má kúrò ní gbogbo tí ń jẹ́ dọ̀tí nínú Suratu Safat pàápàá jùlọ nípẹ̀yìn sura yìí Ọlọ́run ní subhana rabbika rabbil izzati amma yasifun
salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àyátì mẹ́tẹ̀ẹ̀ta yìí nílẹ̀ Yorùbá wa kò fẹ́ sí òde ìsìláàmù tí wọ́n lọ tí àwọn láfaláfa ò ní fi àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fi ní parí ìjòkó. Bí wọ́n bá fòun parí ìjòkó wọ́n fi rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wọ́n fi parí ìjòkó. Ìtọ́lọ́ sì ń sọ nínú àyátì mẹ́tẹ̀ẹ̀ta tó parí suratu Safati yìí ọ̀rọ̀ ńláńlá ni tó ní í ṣe pẹ̀lú tá à ń sàlàyé ń pa rẹ̀. Subhana rabbika kanga ìwọ Ọlọ́run ọba rabbil izza ọba tó ní títóbi ọba kayakaya ọlọ́yin mọ́ amma yasifun ó mọ́ kúò níbi gbogbo àwọn ìròyìn tí èsì tiẹ̀ táwọn èèyàn fi ń ròyìn rẹ̀. wọ́n pé bímọ Ọlọ́run ló ń mọ́ kúò níbi kó ń bímọ. wọ́n pé ní bàbá àbóníyà wọ́n pé Ọlọ́run ò ní ojú tí fi ń ríran wọ́n pé Ọlọ́run ò lè sọ̀rọ̀. gbogbo àwọn òròyìn tọ́lọ́run fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn àsáwọ̀ ní Islam àbí àwọn ọ̀tá Islam láti ta wọ́n há kù fọlọ́run wọ́n wá fi tọ́lọ́run bá subhanahu ta'ala tí ò fi rinlẹ̀ fúnra rẹ̀ wọ́n fi rinlẹ̀ fọlọ́run. Ọlọ́run ní subhana rabbika rabbil izzati amma yasifun. òun Ọlọ́run ọba òun mọ́ kangakanga ọba tó ní gbangba lòun òun mọ́ kò ní gbogbo àwọn òròyìn rẹ́dẹ́rẹ́dẹ́ wọ̀nyí àwọn òròyìn ìdọ̀tí wọ̀nyí. Wassalamun ala al-mursalin. ìkẹ́ àtórí ire yóò máa jẹ́ tàwọn òjíṣẹ́ Ọlọ́run torí pé ní tí Ọlọ́run pera ẹ̀ náà wọ́n pè é bọ́lọ́n ti júwe ara rẹ̀ ni wọ́n júwe Ọlọ́run. kò sí kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán sáwọn ọmọ ẹ̀dá èèyàn tó pe Ọlọ́run bákan fáwọn tí wọ́n rán wọn sí tọ́yọ̀ wípé wa ma arsalna min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun. iṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn tọ́lọ́run rán wọn sí rèé ẹ̀sìn Ọlọ́run ọba lónìkan ṣoṣo ẹ gbà fún lónìkan ṣoṣo ẹ wárí fún lónìkan ṣoṣo ẹ wá sọ lọ́dọ̀ rẹ̀ lónìkan ṣoṣo ẹ gbára lé lónìkan ṣoṣo ẹ fi búra lónìkan ṣoṣo ẹ ṣe sẹ́ẹ̀sì yín fún lónìkan ṣoṣo. ala lillahi dinul khalis. òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam eléyìí ni Ọlọ́run bá pa láṣẹ tó fi bẹ̀rẹ̀ dáhùn rẹ̀. فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. قال نوى محمد أم عبد الله صلى الله عليه وآله وسلم فاصدع لا ملك يوم من لا ملك تكا fasda bima tu'mar iti wọ́n pa ọ́ láṣẹ ni làámẹ́lẹ̀ yànnàná rẹ̀ kó yáwọn èèyàn. wa a'rid 'anil mushrikin sẹ́rí kú lọ́dọ̀ àwọn ọ̀ṣẹ́bọ̀ ẹ̀dá wọ́n bá wọn láṣẹ papọ̀ wọ́n mú wọn lọ́rẹ̀ wọ́n mú wọn lálámánà wọ́n gbára lé wọn wọ́n mú wọn lọ́rẹ̀ ayò. inna kafaynaka almustahzi'in. gbogbo àwọn tí ń takò òfin Ọlọ́run tí wọ́n ń takò àlàyé rẹ̀ fẹ́sìn tí wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ àwọn Ọlọ́run á tó ọ tó wọn á tó ọ tó wọn. àwọn tọ́lọ́run sọ yìí alladhina yaj'aluna ma'a Allahi ilahan akhar. àwọn làwọn tí wọ́n ń sin Ọlọ́run míì pẹ̀lú Ọlọ́run. ẹni sin Ọlọ́run míì pẹ̀lú Ọlọ́run ẹlẹ́bọ ni. ẹni sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹlẹ́bọ ni.
ẹni sin nǹkan míì pẹ̀lú ọlọ́run ẹlẹ́bọ ni pẹ̀lú àyà yìí alladhina yaj'aluna ma'a Allahi ilahan akhar wọ́n ń sin ọlọ́run wọ́n tún ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run sammahumullahu al-mushrikin síbẹ̀ ọlọ́run ní alẹ́lẹ́bọ ni wọ́n. ẹni sì ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ìwà ẹbọ náà ní wù. salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ntọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dá yẹn nìyẹn ká dúpẹ́ fún gbogbo ìgbà. àlàyé ti lọ lórí ilé ìlànà dáadáa. wal yawmil akhir ọjọ́ kẹyìn ọjọ́ tí kò wọ́n fi láyé lẹ̀ ọjọ́ tí nóò dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ yorùbá ní ọjọ́ tí àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin ọjọ́ tí kò wọ́n pàdé ọlọ́run àti ṣàlàyé rẹ̀ lánàá. wal màláíkà àwọn màláíkà ọlọ́run kí lójú sí àwa mùsùlùmí sí wọn kí ni gbàgbọ́ wá sí wọn ẹni rí ni wọn la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. iṣẹ́ tọ́lọ̀ ń gbéràn kọ̀ọ̀kan nínú wọn léyìí tọ́lọ̀ ń ṣàlàyé rẹ̀ fún wa agbọ́dọ̀ gbàgbọ́. sayyidul malaikati ar-ruhul amin wal muwakkalu bil wahy. aṣáájú gbogbo àwọn màláìkà pátá ẹni tọ́lọ̀ ń fọkànbalẹ̀ lé lórí mẹ́lẹ́kù Jibril alayhi salam ọlọ́run fi sọ ọ̀rọ̀ wáháyò láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀. Israfil ìpọ́júdé ayé ìkásẹ̀ ńlẹ̀ ayé táyò ní jáyé mọ́ ìgbà táyò tún máa jẹ́ ayé padà àbí ìgbà táwọn ọmọ ẹ̀dá yóò tún máa jábẹ̀ mí padà fọ́n fèrè sínú ìwo tìgbà àkọ́kọ́ ìgbà ẹlẹ́ẹ̀kejì Israfil. Mikael rírọ̀ òjò arísìkí sánmà sílẹ̀ ọlọ́run ní òun ni mo fi sọ kó mọ̀ fojú tó. Malakul Maut gbogbo ohun tí ń jẹ́ ẹ̀mí tí ń mí láyé ìgbà tí wọ́n bá ṣíwọ́ ọṣẹ́ sí tálẹ́ńtà fìràn kó gbẹ̀mí wọn òun ni. anígbàwọ́ pẹ̀lú gba màláíkà yìí a sì ń fi ọlọ́run jẹ́rìí fi ogun tọ́lọ̀ ń sọ ń pa wọn àgbàgbọ́ ń tọ́lọ̀ ń sọ ń pa wọn àgbàgbọ́. gbogbo eléyìí náà aṣàlàyé rẹ̀ fúnra wa lánàá ó dórígun kẹta nínú orígun ìgbàgbọ́ nínú Islam. wal-kitabi ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ìgbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ yẹrantí kó jiná kó fẹsẹ̀ múlẹ̀ nípa àwọn òwe òfin tí Ọlọ́run bá sọ̀kalẹ̀. al-kitabu huna alif wa lam lil-jinsiyya alif wa lam lil-jinsiyya bima'na hadha al-kitabu ash-shamilu bi jami'il kutubi al-munazzalati as-samawiyya. yẹni wípé ìgbàgbọ́ wa sí Qur'an ó kó gbogbo àwọn ìwé òfin tó ti sọ̀kalẹ̀ síwájú sínú. ẹni tó bá ti gba Qur'an gbọ́ lódindi láti Fatiha dé Nas kò sí ìwé òfin tó sọ̀kalẹ̀ síwájú Qur'an tó ti gbàgbọ́ bóyá Injilu ni àbí Tawratu ni àbí Zaburu ni. àyàfi èyí tí ìbá sọ̀rọ̀ ọlọ́run tí àwọn aláburú ẹ̀dá fi kúnnú àwọn òwe yẹn nìkan ní mùsùlùmí ó gbàgbọ́. olóko wala tujadilu ahlal kitabi illa billati hiya ahsanu illa alladhina zalamu minhum wa qulu amanna billadhi unzila ilayna wa unzila ilaykum wa ilahuna wa ilahukum wahid wa nahnu lahu muslimun. ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí
ẹ má máa ṣe fàǹfà pẹ̀lú àwọn tá a fún tírà síwájú yín bẹ́ẹ̀ bá wọn ṣe fàǹfà ẹ bá wọn ṣe fàǹfà lọ́nà tó fi ń dáa jùlọ. àmọ́ àwọn tí wọ́n bá jẹ́ alábòsí nínú wọn ò ní tẹ̀sódodo báwọn bá wá yarí tí wọ́n pè Islam yìí sọ̀nà ọ̀rọ̀ tí ní wípé wàkúlù àmánà billadhi unzila ilayna àwa mùsùlùmí o ìntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwa àgbàgbọ́ wà unzila ilaykum in tí wọ́n sọ̀kalẹ̀ fẹ́yìn náà àgbàgbọ́. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní àyà yìí evidence ni fún mùsùlùmí òdodo tí ó fi máa rìn nípa ìṣẹ̀mí àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó ní ṣe pẹ̀lú òfin wọn torí pé inú àwọn òfin wọn yẹn interpolation ti ṣẹlẹ̀ forgery ti ṣẹlẹ̀ so èyí tí ò bá jẹ́ tọ́lọ́hun nínú àwọn ìwé òfin wọn mùsùlùmí gbàgbọ́ èyí tí ó bá jẹ́ tọ́lọ́hun mùsùlùmí gbàgbọ́ èyí tí ò jẹ́ tọ́lọ́hun mùsùlùmí ṣe kíni ó dà sí wọn lápò padà kò fi ní jásí pé olóhùn kórìíra ó mọ̀ wá tako èyí tó jọ́rọ̀ ọlọ́run tí ń bẹ nínú tí wọ́n gbé lọ́wọ́ olóòfẹ́ràn wọn ó fi wá di pé èyí tí ò jẹ́ tọ́lọ́run nínú tí wọ́n gbé lọ́wọ́ náà ó tún ṣe kíni ó tún gbàgbọ́. idan hadhil ayatu hiya al-fariqatu bayna al-imani bi kutubihim wa ma hurrifu fiha aw wa ma harrafu fiha. àyà yìí oníṣòpinya láàrin tó jọ́rọ̀ ọlọ́run tí ń bẹ́nu ìwé òfin tí wọ́n àti èyí tí wọ́n yípo tí wọ́n yí padà tí ì sọ̀rọ̀ ọlọ́run. wa anzalna ilayka al-kitaba bil-haqq musaddiqan lima bayna yadayhi wa muhaiminan alayhi. ọlọ́run ní àwa ọlọ́run àwa la sọ tírà náà kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó máa jẹ́ tí ó mọ̀ wá fìdí òótọ́ tí ń bẹ nínú àwọn tírà tó síwájú nílẹ̀. kí ni àwọn òótọ́ wọ̀nyẹn òun náà ni tó ní í ṣe pẹ̀lú tawhid iman wa muhaiminan alayhi yani sallatahu Allahu ala baqiyatil kutub alhaimana as-saytara lahaimana ni kéèyàn jẹ́ olúborí kíkan borí nǹkan wa muhaiminan alayhi àṣẹ kuranu ní olúborí fún gbogbo àwọn tírà tó ti síwájú rẹ̀. so mùsùlùmí àwọn bùkátà sí ká máa gba àwọn ìwé òfin tó ti síwájú lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ a bùkátà sí tábà ti bùkátà sí ìgbàgbọ́ wa nù Qur'an tó ti dúó gbogbo ohun tí Ọlọ́run sọ̀kalẹ̀ nínú ìwé òfin tiwọn náà àti gbàgbọ́ nìyẹn èyí tí ò sínú tọ́lọ́run sọ̀kalẹ̀ táwọn ọ̀rọ̀ síbẹ̀ àti ya kèfèrí sí nìyẹn ìyẹn lójúṣe àwọn mùsùlùmí. walakinna al-birra man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitab. kí wá ní gbàgbọ́ àwọn mùsùlùmí sí Qur'an al-Qur'an yìí ṣe ìwé mujẹmujẹ al-Qur'an al-azim kitabu rabbil alamin la ya'tihi al-batil min bayni yadayhi ولا من خلفه تنزيل من حكيم حميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ذلك الكتاب لا ريب فيه من رب العالمين وإنه لكتاب عزيز بل هو قرآن مجيد في لوح محفوظ قاف والقرآن المجيد ياسين والقرآن الحكيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى gbogbo àwọn àyà ti tá a mú wáyé ń sọ rírà al-Qur'an ni. wa ma 'allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin liyunzira man kana hayya yahiqqa al-qawlu 'ala al-kafirin. al-Qur'an al-Karim ìwé ìmọ̀nà
ìwé ìmọ́lẹ̀, ìwé àlùbáríkà, ìwé oríire, ìwé ìtọ́sọ́nà fún ọmọ ẹ̀dá yẹn lápapọ̀. kìí ṣe ìwé mùjẹmùjẹ, kìí ṣe ìwé òfin tó ṣe pé tẹ́ bá ti kà á ó bùkátà sí kẹ́ sáà pa nǹkan. kìí ṣe ìwé tí a ju kọ́kọ́rọ́ sáàrin rẹ̀ tá a fi ń wuṣẹ́. kìí ṣe ìwé tá a hàn kan nú rẹ̀ tá a wá ń ya mímu rẹ̀ tá a kó nǹkan sínú. kìí ṣe ìwé tá a fi rọrí sùn àìsí ìpamọ́ Allahu Akbar. kìí ṣe àkáǹtì oògùn, kìí ṣe ìwé tá a fi sa oògùn òfẹ́ sóbìnrin, kìí ṣe ìwé tá ń kà tá a fi ń tú ìlú. kò sì sí súrà kan tí ń jẹ́ ìsáwówó nínú Qur'an, kò sí. gbogbo àwọn òkìtì ọlọ́run ọba òkè Qur'an tí àìmọ̀kan àti fẹ́ẹ́nú tí àwọn kan tí wọ́n fi ń kí Qur'an. fal-Qur'an bari'un minha, al-Qur'an ó bọ́kọ́ bọ́sẹ̀ kúrò ní gbogbo àwọn òròyìn wọ̀nyí táwọn èèyàn ń fi ìzà Qur'an. al-Qur'an ó ṣàlàyé ọ̀rọ̀ àkídà, al-Qur'an ó ṣàlàyé ọ̀rọ̀ ìwà rere, ìwà dáadáa. wa innaka la'ala khuluqin 'azim. ìntọ́lọ̀ fìrò yíṣẹ́ ńlá jẹ́ ènìyàn ọlọ́run máa ṣàánú rẹ̀, ìwà dáadáa máa ń bẹ lọ́dọ̀ rẹ̀. ìsẹ̀mí àwa èèyàn síra wa á lọ́kọ á níyàwó, ó dá òpin ìrìn àjò ìlọ́kọláya mi àti ẹjẹ́ àfikọ́ síbi kan àtọ́lák gbò láàrin. aṣòwò, adarí ìlú, ọ̀rọ̀ ajé, sọ tí Islam ò dá sí ná. gbogbo tí Islam sì dá sí láyé pátá ẹ̀bánu Qur'an, ẹ̀bánu sunnah jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Sciences, technologies, ìgbà tí àfáà kan ṣe àlàyé ó kọ tírà kan ó pè ní sanurihim ayatina fil afaqi wa fi anfusihim, nítorí pé tírà yẹn nìyẹn. ìgbà tó ń ṣàlàyé suratu takwir, idha shamsu kuwirat wa idha nujumu kadarat, bó ṣe jẹ́ prophecies fún electricity ẹ̀rọ ọlọ́run bá mi. à ń lo iná ìjọba, wọ́n rí ẹ́ńjìn iná mọ́nú omi, wọ́n gbà tó ń discuss ẹ̀ pẹ̀lú suratu takwir. mo ní ọlọ́run bùn àwọn èèyàn nímọ̀ tó ṣe pé onímọ̀ ni ó mọ̀ nímọ̀, ìmọ̀ tó ṣe pé onímọ̀ oní ó mọ̀ nímọ̀, aláìmọ̀kan kò lè yé. ìlànà Qur'an ọlọ́mọ náà wá tó fi já sí pé al-Khalifatu ar-Rabi' Ali ibn Abi Talib radiyallahu anhu nínú al-Qur'an yẹn gbogbo ẹni bá ń sọ̀tà rẹ̀ qasamahu Allah, ọlọ́run dá lẹ́yìn. bẹ́ẹ̀ni qasamahu Allah, ọlọ́run kan lẹ́yìn, ẹ̀yìn rẹ̀ òun jíngíngíngín. gbogbo àwọn tí ń pera wọn jàbáàrù lórí ilẹ̀ báyìí látó báyìí láṣẹ, gbogbo ẹni bá fojú rẹ̀ Kùránì nínú wọn ọlá rẹ̀ ó parun, torí pé ntọ́lọ̀ fi dá àwọn sàhábà lọ́lá náà ní Kùránì. títò rẹ̀ agbọ́dọ̀ mọ̀, ìtumọ̀ rẹ̀ agbọ́dọ̀ mọ̀, lílò rẹ̀ ó dọ̀wọ́ wa. Kùránì ò sì kò ní ẹ̀yìn, kò sì lójú. ìkànnì zahiri, ìkànnì bàtìní. àwọn kan ń bẹ tó ṣe pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ní máa ń mọ̀ túmọ̀ rẹ̀ nínú Qur'an,
àmọ́ àwọn kan ń bẹ nínú Qur'an àwọn ẹni ọlọ́run kan lọ́tọ̀ ní máa ń mọ̀ túmọ̀ rẹ̀ kálá. as-sahabiyul jalil Abdullah bin Mas'ud radiyallahu anhu ó ní mo gba súra 70 lẹ́nu ànábì fún ara mi báyìí tánàbí ké súra 70 fún mi mélòó ní gbé súra ti bẹ́ẹ̀ ní Qur'an 114 114 ó ní 70 bẹ́ẹ̀ lànàbì kọ́ mi fún ara rẹ̀ mo gbà fi fihi rasulillah aw min fihi rasulillah ó ní torí bẹ́ẹ̀ ń sọ láàrin àwọn sọ̀hábà radiyallahu anhum ó ní kò sí súra kan tó sọ̀kalẹ̀ tí mi mọ ìlú kan tó sọ̀kalẹ̀ sí kò sí àyà kan tó sọ̀kalẹ̀ nínú Qur'an tí ìmọ̀ tó fà tó fi sọ̀kalẹ̀ kí sì máa yé rẹ̀ kí sì gbàgbọ́ yé rẹ̀ kò sí. ó ní tí n bá rí sọ̀hábì kan nínú àwọn tí ànábì jọ kọ́ wa ń kéwì tó bá lóun tún nímọ̀ ní Qur'an jù mí lọ ìtìjú o ìgòrà kún mi ń kẹsẹ́ ìtọ̀lọ́ ìlọ́wọ́ àmọ́ Qur'an ìjọ tí ń sọ gbogbo wọn bẹ́ẹ̀ kalẹ̀ wọn ò lè sọ nǹkan kan wọn níbẹ̀ náà lórí. Abdullahi bin Mas'ud kò tún fọ́ hìdá àti bàtì nínú Qur'an láyé tí kú tí gbogbo àwọn sọ̀hábà níjọ́ tí ń sọ̀rọ̀ eléyìí Abdullahi bin Abbas ọmọléńjẹléńjẹ ni ọmọléńjẹléńjẹ ni lára àwọn kéwú Abdullahi bin Mas'ud kéku ní Abdullahi bin Abbas dé bá gbogbo jùmọ̀ ìkan nínú àwọn tábìrì tó gbọ́rọ̀ yẹn wá ó lóun sì wo gbójú àwọn sọ̀hábà báyìí kò sẹ́ni tó lè sọ pé Abdullahi bin Mas'ud fẹ́nu rẹ mọ́ ní tó ń sọ òun rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ó ní ìkẹfà àbí karùn-ún nínú àwọn tó kọ́ gba ìsìlámù láyé ìkarùn-ún àbí kẹfà yàwá Khadija radiyallahu anha afáwọn Abubakar Siddiq radiyallahu anhu Ali bin Abi Talib radiyallahu anhu tani kẹrin kótó kan òun gbogbo àwọn wọ̀nyí wọ́n mọ di Kùránì kiri ń tira wọ́n mọ sókọ́ra lé wọ́n sì gbà pé nǹkan kan bẹ́ẹ̀ ní Kùránì táfi lè pààyàn àti ká máa rí mọ́nú lé kiri ká sì má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà oníṣòwò ni wọ́n kò sí ètí lọ ń bá Abdullahi bin Mas'ud wípé bó ti wá ròyìn ara rẹ pé Ọlọ́run bù ọ́ ní mọ̀ Kùránì tó yìí bá a ṣe àwọn kankan kọ̀ọ̀kan káàrí mọ́nú sọ́ọ̀bù kọjá wa lè máa ta warawara kò sí wọ́n tún sọ pé àṣẹ Kùránì ń bẹ lọ́dọ̀ rẹ kí làwọn lè wá fẹ́ sọ ìwọ́n délé ní òpé àṣẹ Kùránì kí Kùránì ọwọ́ rẹ ló wà ìwọ ló ń padlock ẹ̀ wọ́n ló ń sì gbogbo àwọn ìgbàgbọ́ tó tako Al-Qur'an tí ń bẹ ń talé nì bá a fẹ́ jẹ́ mùsùlùmí ta fẹ́ pé nígbàgbọ́ tàbí kí gbàgbọ́ wá ní àlàáfíà nípa Qur'an àfi ká pa àwọn gbàgbọ́ ntí o. wan nabiyyin orígun ẹlẹ́ẹ̀karùn-ún kí ni gbàgbọ́ wá sí àwọn ànábì Ọlọ́run. su'alun yaridu nafsa ìbéèrè kan yóò mọ bíra ẹ̀ léèrè. Ọlọ́run ní wan nabiyyin kí gbàgbọ́ wá dúró dédé pẹ̀lú àwọn ànábì Ọlọ́run. kí ló tọ́lọ́hún ò lo wa mursalin tá a sì mọ̀ wípé ar-rasul kápẹ́ òjíṣẹ́ ọlọ́ni lágbájá wà nàbí àti kápẹ́ lámẹ́yìn ànábì ọlọ́ni ìyàtọ̀ díẹ̀ kan bẹ láàrin méjèèjì. ar-rasul nípẹ̀nupọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó náà náà tún dífà lórí definition tí ń jẹ́ rasul ṣùgbọ́n nípa nípa gbogbo wọn ni wípé gbogbo ànábì ọlọ́run tọ́lọ́run bá pa láṣẹ tó fi òfin tuntun rán ó sì pa láṣẹ kó disseminate òfin tuntun yẹn fáwọn èèyàn wọ́n ní rọ̀súlù nìyẹn. ànábì yìí òun lóyún tó jẹ́ sí wípé ìgbà tọ́lọ́run sọ di ànábì ọlọ́run fún oníwèé òfin tuntun ànábì tó síwájú rẹ̀ tó kú kóhun tó dé òfin ẹni yẹn lọ́lọ́run ní kó máa lò kó máa pèpè sí. eléyìí náà ni ìyàtọ̀ kékeré tí ń bẹ láàrin ar-rasulu
wan nabiyyu àmọ́ níwájú Ọlọ́run ní ipò síra wọn ar-rasul àti nabiyyu rí bákan gbogbo ànábì Ọlọ́run tọ́lọ́run bá ṣe ní ar-rasul ipò wọn galára ni àwọn bá fi máa ń sọ wípé bayna lafdhi ar-rasul wan nabiyyi umumun wa khususun umumun wa khusus idhan fa kullu rasulin nabiyyun wa laysa kullu nabiyyin rasula tó bá ti gbọ́ pé wọ́n ní rasulu lè yàn wọ́n lọ́n ṣe ní òjíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní kó ti di ànábì kó tó jẹ́ òjíṣẹ́ àmọ́ èèyàn lè jẹ́ ànábì kó má jẹ́ òjíṣẹ́. ànábì Ishaq alayhi salam ọmọ bàkà ànábì Isma'eel bàtọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa ànábì Isma'eel sọ́rọ̀ sọ̀fàt àti Ibrahim bàbá wọn àti Ishaq náà ọlọ́ni فبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ọlọ́ni àwa fún ànábì Ibrahim alayhi salam nírò dùnú bíbí Ishaq yìí àwa sì ní nabiyyan min as-salihin àṣẹ ní ànábì kan nínú àwọn ẹni rere lẹ́ẹ̀fi ní gbọ́ pé ànábì Ishaq ń jíṣẹ́ fáwọn èèyàn kiri. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. النبي إسماعيل ọlọ́run pé ànábì ṣàkíyèsí ìwé òfin tó fún واذكر في الكتاب إسماعيل ọlọ́run fún oníwé òfin mi lọ́tọ̀ ó jẹ́ tí máa ń mú àdéhùn ṣe púpọ̀ wa kana rasulan nabiyya ọlọ́run fún nípò méjèèjì ó fún nípò ìjẹ́ ànábì ó fún nípò ìjẹ́ rasul èyí tó fi wá ń jẹ́ rasul ọlọ́run wá ṣàlàyé rẹ̀ ní àyà tí ó tẹ̀lé ọlọ́run ní wa kana ya'muru ahlahu bis-salati waz-zakah wa kana 'inda rabbihi mardiya ọ̀rọ̀ ọ̀run kíkí kèébi ṣeré nípa àwọn fámìlì rẹ̀ láṣẹ kama kírun lọ́sọ̀ máa yọ zaka ìdàn umira ìtẹ̀blígì risala dèédé irú àṣẹ dèédé irú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ nípa Isma'eel yìí tó máa ń ṣe wáàsí ẹkírun ẹfojútónu kíkí ẹfojútó zaka yíyọ lẹ́yìn ọ̀rọ̀ gbàgbọ́ irú ọ̀rọ̀ yìí Ọlọ́run sọ nípa ànábì náà sallallahu alayhi wa sallam nípa sọ́ọ̀tù Tọ́hà wa'mur ahlaka bis-salati wastabir 'alayha ìyàwó rẹ ni ọmọ rẹ ni máa pa wọ́n láṣẹ kẹ́ máa kírun bó o bá sì ń pa wọ́n láṣẹ náà ṣe sùúrù pẹ̀lú wọn o ṣe sùúrù ìkan nínú àwọn ẹni wa dáadáa wọ́n ní àwọn èyí trust ìyàwó àwọn bóyá ó kírun bí ó kírun wọ́n bá ti wá pèrún táwọn lọ mọ́ṣáláṣí àwọn wọ́n ti pèrún o ajé àwọn ti pèrún o ẹja lọ kírun o táwọn bá ti wá darí mọ́ṣáláṣí bóò nínú yá ni mo ti kì í àmọ́ káwọn èyí balẹ̀ pé sókè àbí òkè ó wá dọjọ́ kan wá ní ibi tó ṣàlọ́ lásìdá fi wọ̀n mí olóòrùn bá ń wọlé òkè tààmù kò sómi lé mọ́ wọ́n ní àyè musa ti kì í ìyìn lóò kì í ṣé omi ibi tó ṣàlọ́ lásì omi ìdọ̀tí yá sáré gbẹ àbí bó ló bá ń wọlé mọ́ tẹ̀ra rẹ̀ mọ́ ìyìn ṣe tèmi olóòrùn ò tí ì kí ń gbà náà ìhìn gbogbo ojú òní náà tó ti ń pọ̀ kí náà ò kí náà wọ́n sọ́ọ̀bìrì àwọn ẹ̀yà ìbí tí wọ́n á dáhùn lábàbà pé kò ní ìdí ẹmu wọn lọ́wọ́ ẹkún wọn lọ́wọ́ lọ mọ́sálásí la tamna'u ima Allahi masajid Allah anábì ló wí ó ní bí àwọn obìnrin mùsùlùmí bá bá wọn lọ mọ́sálásí ẹ mọ́ hàn náà wọn ń gbọ̀rọ̀ ti di wípé mo kí ibi tó sàlọ́lá sí dà yìí ò nífẹ̀ẹ́ pọ́n yín lé tọmọ sì ti ń bẹ ẹkún mú wọn lọ́wọ́
jọ fẹ̀gbẹ́gbẹ́ra yín lọ mọ́ṣáláṣí tó kò sáà ní ṣeéṣe kí wọ́n dé lu mọ́ṣáláṣí ní ẹ̀yìn ibi táwọn obìnrin kọ́mọ wá jòkó kọ́mọ kírun ìyẹn mọ̀ ní sùúrù ni ìyẹn mọ̀ ní sùúrù ni. wa'mur ahlaka bis-salati wastabir 'alayha. àwọn sọ wípé wà nàbí yìí ìntọ́lọ̀ fi lo gbólò nàbí yìí náà ń bí ni wípé ó kó gbogbo tí ń jẹ́ al-mursaluna sínú tó bá ṣe wípé ọlọ́run sọ wípé man amana billahi wal yawmil akhiri wal malaikati wal kitabi wal mursalin látòjúwe bọ́lọ̀ ní lára tí ó jẹ́ kí gbàgbọ́ yín dúró ni wípé ẹgbà àwọn òjíṣẹ́ gbọ́ ajẹ́ wípé àwọn ànábì tí wọ́n èso jíṣẹ́ ńkọ́ ṣàgbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn ni. so ìdákọ nàbìyú náà ń bí ó dàbí gbà pé ẹ bomi sórí kí ni tí ó ṣe yóò tọ gbogbo ara délẹ̀ ni. àmọ́ bá bẹ́ẹ̀ bomi sójú gun ẹsẹ̀ tó sàn sẹ́sẹ̀ ṣé yóò dórí. ẹ bomi sára láti gbá àyà wálẹ̀ ṣé yóò dórí. àmọ́ bá ti dá sí orí yóò ṣe kí ni yóò sàn sísàlẹ̀ ni. òun ló fà tọ́lọ̀ fi lo wà nàbẹ̀ yìí torí gbogbo àwọn bọ́ọ̀sì onírúurú yẹn wọn ní kíní kan ẹ̀hún tọ́lọ̀ sọ ń bì wọ́n ní àdán máa ń dorí kodò rìn ni ẹ̀yíbò ẹ̀yẹ àdán ní máa ń dorí kodò rìn ni làákàyè tí wọ́n máa ń dorí kodò sọ̀rọ̀ ni làákàyè tí wọ́n máa ń dorí kodò sọ̀rọ̀ ni òwe pé abá ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run báyìí àmọ́ ìyànnà náà tí wọ́n bá fẹ́ fi ṣe ṣubú ha tó fẹ́ fi dá confusion kalẹ̀ àmọ́ ìtìmọ̀ ìyànnà rẹ̀ lọ́wọ́ káwa tí nǹkan ò bá yóò tó kó sọ́wọ́ wọn. man amana billah orígun àkọ́kọ́ orísun oore fún wa nínú Islam nìyẹn ìmánì wa nípa ọlọ́run ìmánì wa nípa ọjọ́ kẹyìn ìmánì wa nípa màláíkà ìmánì wa nípa alukur'an àti gbogbo àwọn ìwé òfin tó ti síwájú alukur'an ìmánì wa nípa àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run okù ẹlẹ́ẹ̀kẹfà qadar ibu láti wá rẹ́rì rẹ̀ tí ọlọ́run ò dákọ̀ rẹ̀ nú àyà yìí. náà káyọ̀ tí ó sọ fún wa káwa sọ fún mi pé jazakallahu kulla khair hadithi Umar òkè ká lọ nú hadithi àbí ká kó nú Qur'ani náà kí ni hadithi Umar sọ náà náà fa akhbirni náà fún mi ní ìròyìn nípa ẹni tí ń jẹ́ ìgbàgbọ́ alqadari khairihi wa sharrihi hadith ń sì rè ìwọ tó bá ní kó sahihu ìwọ gangan ní sí hàùsí lára rẹ̀ tó bá ní hadith ń lálàáfíà ìwọ gangan ní bí a kí wọ́n gbé ọ lọ lé wọ́pá àbílẹ̀ alágbo hadith ń wá ń ṣàlàyé tá à ń sọ yìí nínú Qur'an nínú suratu al-Qamar inna kulla shay'in khalaqnahu qadar kutu wa kan hadith yẹn náà ọlọ́run ní gbogbo nǹkan láyé àwọn ọlọ́run ti dá pẹ̀lú kíni pẹ̀lú qadar. al-allamatu shaykhuna aminullah ibrahim rahimahullah ta'ala wọ́n ṣàlàyé tí jẹ́ qadar njọ́ kan wọ́n ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ qadar ó ti lágbára jù kò sẹ́ni tó bá gba kọ́dàrú gbọ́ láyé tí gbogbo orígun márààrún tó kù nínú ìmọ̀ nílò ní pèsè ara rẹ̀ àmọ́ ní bá ti takò kọ́dàrú gbogbo orígun márààrún yẹn náà ó ti wó lọ́dọ̀ ẹ̀. olùfàtí Imam Qayyim rahimahullah ní wọ́n fi sọ pé al-qadaru sirrullahi ta'ala wala yattali'u alayhi ahadun. wọ́n ní kọ́dárù yẹn àṣírí ọlọ́run ni kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tọ́lọ́run dá tọ́lọ́run fojú rẹ̀ tó àbí tójú rẹ̀ tó bẹ́ẹ̀. so wọ́n gba kádàrá ẹnìkan jẹ́ wọ́n gba kádàrá àbúrò wọ́n gbé fún tẹ̀gbọ́n wọ́n gba kádàrá wọ́n ra kádàrá gbogbo àwọn ọ̀rọ̀ wọn yẹn
ọ̀rọ̀ ẹni tí ò ní gbàgbọ́ pẹ̀lú àyà Kùránì ni. ó ní àwọn ti gbà yí òun ó dáa ọ̀rọ̀ tó wá gbajúmọ̀ yìí nǹkan kí lọ́rọ̀ náà wọ́n ní ọmọ aráyé ò lè yí kàdàrádà wọ́n kàn lè fa wago sẹ́yìn ni àti aago àti ọwọ́ rẹ̀ tí wọ́n ń fà sẹ́yìn àtẹ̀ntì ń fà àtẹ̀ntì ó ní aago tí wọ́n ń fọwọ́ rẹ̀ properties àni gbogbo wọn property ọlọ́run gbogbo wọn kò sí aago kan táwọn kan lè dọ́wọ́ rẹ̀ fà sẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́run lẹ́yìn ìyọ̀ǹda ọlọ́run kò sí. ẹ̀rẹ́ máa wá obi tó ń wá délé ní ogún ọdún sẹ́yìn lẹ́gùn ti débẹ̀ o àmọ́ àwọn ẹni bí ò jẹ́ gbogbo owó tí rìn náà nínú tọ́lọ̀ ń kọ́mọ́ náà ni. mo sì máa ń mú àpèjúwe kan wá very clear example. èèyàn fẹ́ bímọ lónìí níyàwó sẹ́yìn pé àwọn èèyàn sọ fún wípé kò mọ̀ tí ń sọ àbí ó tún wá níyàwó tán ó nígbà tí wá kẹnu bòmí nìsín mo ti níyàwó àmọ́ ìní bá ṣe ń tí lọ́kọláya ń ṣe láyé àmọ́ yóò bímọ sàpásì máa sọ fún wípé oyún ẹ̀mí mímọ́ ò sí mọ́ bó bá sì ti múra àjẹnú ní ó padà báyàwó rẹ̀ sùn lóyún o sáǹgbọ́ra wáyé báyìí ó dìgbà tó bá súnmọ́ ìyàwó rẹ̀ tọ́lọ́run bá ṣe àmì sí kọ́mọ tó lè wáyé so ìníyàwó ìsúnmọ́yàwó ń jẹ́ sábàbí fún kíni fún wáyé ọmọ òun náà ni ìdáran dùbúlẹ̀ ju ọ̀bẹ sí lọ́rùn ń ṣe sábàbí ikú fẹ́ràn so kọ́lọ́run kó lóyè sábàbí dáadáa fáwọn èèyàn nínú kádàrá ẹni yẹn ni ìwọ tọ́lọ́ sì lò sábàbí aburú fẹ́dá èèyàn náà nínú kádàrá ẹni yẹn ni even as-sababu wal-musabbabu bihi kullun min qadarillah àti okùnfà àtẹnitọ́lọ́ ń lò ní okùnfà nínú èbùbù ọlọ́run náà gbogbo rẹ̀ wà. torí pé àwọn al-qadariyya ibi tí wọ́n ti ń ṣubú nìyẹn o tí wọ́n gbọ́ sí kádàrá. ẹlẹ́nìkan sọ fún mi wípé ó bá dé Europe tó ṣiṣẹ́ ní Europe ó ní ọ̀rọ̀ wípé kádàrá ó ní tó bá ṣe ló jẹ wọ́n ti mọ lifestyle wọn bẹ̀ yẹn lórí wípé iṣẹ́ ọwọ́ ẹnìkan ló lè sọ ọ́ dé yẹn kì í ṣe tó lọ́ọ́ bá kọ́ lẹ̀ ẹ má jẹ́ àmì misunderstand nǹkan yẹn o wọ́n gbà wípé ok wages ni wọ́n fi sanwó wọn àbí tó bá yẹ ṣe 1 hour ó gbà tí ó bá yẹ kó gbà iṣẹ́ 2 hours ó gbà tó bá yẹ kó gbà tó bá ṣiṣẹ́ rárá ò ní gbà àwọn ti gbàgbé wípé èyàn kàn máa ń rìn lọ láyé tọ́lọ́ fi ṣe kò ń gẹ̀ tó kàn bún nìkan láì ṣiṣẹ́. so àwọn ń ṣe gòlúwo débi pé wọ́n ń ṣe nafil qadar ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní rí àánú tó ṣe wípé kò mọ bí àánú gan ti dọ́dọ̀ rẹ̀. ìgbìyànjú tí kàn ń ṣe ìgbìyànjú kan tó ń kàn máa wò wípé ẹ dákun kódà ọjọ́ tó ń sọ yìí gan òfẹ́ lọ bí iṣẹ́ ńjọ́ náà ó kàn tí ẹ̀ sáà nítọ́ ìkú sọ́jà gan máa ń yẹn tí ẹ̀ lọ bí iṣẹ́ ó kàn débi iṣẹ́ náà ní onítọ̀ àfààní ọlọ́run. kọ́dàrú ń bẹ o asbábù sí wa wala munafata bayna al-qadari wal-akhdh bil-asbab. kádàrá àbí kọ́dàrú àti ìmọ̀ wọ́n okùnfà láti fi lé kádàrá bá wọn ò takura wọn o wọn ò ṣe kí ni wọn ò takura mọ́. al-khalifatu thani Umar ọmọ Khattab radiyallahu anhu wọ́n ní wọ́n wọnú mọ́ṣáláṣí ànábì gbòòrò Madina njọ́ kan wọ́n wá bá àwọn kan ní ká ní bóyá bí aago 9 láàárọ̀ tí kò wá ti lóko olódò ti lódò oníṣẹ́ ìjọba ti lọ bí iṣẹ́ ìjọba àfáàná ti ń bẹ́ẹ̀ lé tó tí káwọn mọ̀ ń kéwò. ẹ̀yin tẹ́ ẹ jókòó sí bíi kí lẹ̀ ń ṣe lásìkò yìí idleness ìníṣẹ́ṣe ń mọ̀rù fight ẹ̀ to the point of death ni kí mùsùlùmí lòun agbọ́ lọ́hùn gbọ́ àwa ìṣiṣẹ́ àbí iṣẹ́ àfáà mọ̀rù ìfaramọ́ ọ̀ ṣiṣẹ́ mọ̀ yọ̀lẹ̀
àdúrà ànábì náà sì nìyẹn ànábì àmọ́ ẹ̀bẹ̀ lọ́n pé wọ́n lọ mọ́sá ìsọmi sán ìmọ̀ dágara àbí ìmọ̀ sọ̀rọ̀ jù Allahumma inni a'udhu bika minal ajzi wal kasal gbogbo ẹni tó rùn bá ń dà láàmú èṣù níbẹ̀ lára rẹ̀ torí káàrí ìrún gan kí lọ kọ́sẹ̀ eléyìí ọdún méjì lẹ́ni kí n sáyìn yóò mú tó fẹ́ kọ́ tán ó dáa rìsọ́ọ̀tì rẹ̀ dà lọ sí admission ó ní wàhálà yunifásitì pọ̀ jù wọ́n tún lè strike lọ́la owó ló wá fẹ́ ṣe báyìí ó yà lọ mú ko lọ mẹ́gàn ó ní ha òun mọ́mọ́ sí ń dáko èwo ló wàá ṣe láyé nìsín ó ní sábà pé orí mi orí àpèsè ni orí àpèsè lórí rẹ wọ́n ní o kéwú olóòlè kéwú wọ́n ní o kàwé onítìwé bò àwọn tí wọ́n kà náà kọ́nu ṣé wọ́n rí iṣẹ́ ni pálí nìkan níbẹ̀ lọ́wọ́ wọn pálí ṣé pálí ṣúgà àbí pálí èwo wọ́n náà ti ẹ̀gbá pálí kan sọ́wọ́ ó yẹ ti bisikíìtì náà ìwọ náà gbà lọ́ọ́ kọ́sẹ́ wò ó ní bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí í ṣòwò ó ló nídìí owó gidi lọ́ọ́ kọ́sẹ́ mọ́sẹ́ ń gẹrun oníṣẹ́ mọ́sẹ́ ń gẹrun ta ni òun mọ́rún gẹ̀mọ́ láwùjọ èwo ló wá ṣe ó sáà mọ̀ wípé òun ó jà náà níjọ́ kan torí pé orí òun orí àpèsè ni ẹ mọ̀ pé rẹ ni o ọ̀rẹ́ ní ìdí kí wọ́n mú wọnú yàrá kí wọ́n sí làákàyè kí wọ́n wá bẹ lọ́hùn tì torí ní padà jẹ́ liability fún family ọba lọ́jọ́ iwájú onímọ̀ dàní láàmú kò ní jẹ́ gbádùn mọ́rùn ní ìwò lẹ́yìn ṣe wọ́n ní àwọn gbára lé ọlọ́run natawakalu ala Allah natawakalu ala Allah kì í ṣe natawakalu ala Allah natawakalu ala Allah à ń sèse sí ẹni tó gbára lé ọlọ́run ọ̀nà oko yín dà wọ́n láwọn olóko ọ̀nà odò yín dà wọ́n láwọn òní iṣẹ́ tẹ̀ ń ṣe nǹkan tó fi ń wájà àti mú wọ́n ní àwa ń ṣe bí pàápàá agbára lọ́lọ́run mórù ní tẹ́ ẹ̀ bá jáde nu mọ́ṣáláṣí ní ìsìnkẹ́ lọ́ wá kàn ṣe inna as-samaa la tumtiru dhahaba sọ́mù ní mọ̀ ọ̀rọ̀ góòtù láyé bẹ́ẹ̀ sì nílẹ̀ náà kò ní wu sílfà sọ́mù ní rọ góòtù ilẹ̀ náà sì ní wu sílfà ẹ jáde lọ wá ṣẹṣẹ òní kò sí nínú ẹ̀sìn kó pàfà ní òun ní ṣẹṣẹ táwọn fẹ́ fi tiẹ̀ jọ àwọn àfa ńlá rè àwọn àfa àgbà rè gbọ́dọ̀ bá ń jẹ́ àfa àgbà àbí jẹ́ àfa ńlá ó tẹ̀lé àwọn eléyìí lẹ́yìn ni wọ́n ń ṣiṣẹ́ Dr. Abdulrazak al-Majid hafidhahullah wa ra'ah gbogbo ẹlẹ́nu wọn ní ọ̀rọ̀ kan wọ́n ní Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tí wọ́n di khalifa tán wọ́n tún wọ́n á mú àáké nígbà pé ìfẹ́ lọ mọ gégi lóko nínú sí àwọn àbúrúsọ ẹ̀ mọ́ nìyí náà èyí kéwòn lálùbáríkà orí di president ẹ tún máa kékeré lẹ́fà kése ń lọ bẹ́ gini ń jẹun àwọn ọmọ mi ó jẹun ìyàwó jẹun wọ́n ní ẹ̀yin oníjẹ orílẹ̀-èdè olórí wa tẹ́ ẹ̀ bá fẹ́ kí n lo ko mọ́ ẹ máa fún mi sálárì wọ́n ní á sì máa fún yín sálárì kò sẹ́ni tí èsì sẹ́nu gbogbo wọn à ń bẹ lọ́hùn nínú ilé ni àwa ají bẹ lọ́hùn àwa ají pọ̀ lọ́hùn àwa ají fòwúrọ̀ bẹ lọ́hùn afa ẹlẹ́yà lọ́ọ́ mọ́ kó ó mọ̀ jẹ́ tí ò dáa kò sì ní yó ó kàn máa jẹ bí aláǹgbá jorí eku jẹ ìdó jẹ gbogbo tí ò dáa ló máa jẹ ó sì ní yó dáko pé àwọn mọ̀lẹ́bí rẹ ni wọ́n dá olókoòwò máa ta àwọn accessories máa ta omo máa ta rice salamu alaikum ẹ dákun hadith kan la fẹ́ ẹ jẹ́ dáhùn kọ́sọ́mà ló ń tàn àbí kò rí bẹ́ẹ̀ pàdé mi mọ́ṣáláṣí lẹ́yìn Maghrib sí ṣá ìgbà yìí máa ti darí ṣọ́ọ̀bù tèmi àfáàyín tí yìí mójú owó ẹ ti fẹ́ gba change 5 naira ní owó yẹn ni màá gbà á iṣẹ́ owó ni tí máa fẹ́ bọ̀ ń sára mo fẹ́ bọ̀ ń sára 5 naira ló kù bá mú torí màá give account
ó ṣiṣẹ́ ó ṣe ní ṣiṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń jẹ́ àwọn okọ̀ kan táwọn èèyàn fi ń pè wọ́n látara iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe làwọn èèyàn fi ń sọ wọ́n lóko yẹn. lórùn tí à ń lò lọ́wọ́ ilé ni àti ìsọ̀tọ̀lá kò tí ì sí contemporary scholar kan fún Sheikh Albani tí wọ́n gbáwájú bàbá níbi mahadif shahida lahu dani wal qasi wal muhibbi wal adu. ẹni mọ̀ wọ́n gbà pàfà aládìsí ni wọ́n ẹni tí ó mọ̀ wọ́n gbà pàfà aládìsí ni wọ́n ẹni ṣèkèta wọ́n gbà ẹni tí ṣèkèta wọ́n gbà. iṣẹ́ aago ni wọ́n ń ṣe kí wọ́n tó kú wọ́n tó aago ṣe ni iṣẹ́ aago ṣíṣe. so ọlọ́tẹ̀ ti wá sọ gbogbo ẹ̀dì rọrùn bó bá ti ń kéwú kàwé mọ́ ó rí iṣẹ́ ìjọba bó rí tìjọba ó rí tàládàáni ó sì máa ṣiṣẹ́ ẹnu pé òní mọ́ sábà tètè retí ọkọ̀ hẹrìmà ọkọ̀ bọ́bẹ́ni mọ́ ti tètè retí yìí o torí pé kìí ṣe iṣẹ́ hẹrìmà ló ń ṣe kìí ṣe bọ́bẹ́ni ló ń ṣe díẹ̀ ni ọlọ́sùnmọ̀ fàlùbáríkà sí díẹ̀ ó ti jẹ́ kí ìyàwó àtọmọ́ mọ kọ̀ǹdíṣàn rẹ o 7,000 naira ní lóṣù ẹjẹ́ àwọn bá ti mọ yìí mọ wẹ́rẹ́ bàtà ní ọlọ́wọ́ bá sí dé báyìí ó ní àwọn afáàná ń sọ ògùn owó ẹsẹ̀ ní fínrin jò ní afásúnà ló sì pera rẹ̀ ẹ bá rọ́kọ̀ tí ń lò ní ìsìn àwọn ọkọ̀ tí náà wọ́n máa ń rọjú mọ́lẹ̀ báyìí ní kankan. ìjọ tí òun gun ọ̀kadà tó ń pè wọ́n ní rí ìjọ náà wọ́n mọ̀ ní òsì níbẹ̀ nínú súnà ìjọ tó ń gun ọ̀kadà àwọn súnà wọn ò sí níbẹ̀ lọ́dọ̀ wọn ìgbà tó bá wá dé náà ó ti sọ pé oṣù ògùn owó níṣẹ́ kan tó máa ń ṣe kárísìkì yẹn wá búrẹ́kẹ́ kó fẹ̀ kó gbòòrò ó wà lọ́wọ́ Ọlọ́run ẹnu pé ò jẹ́ haram yẹn oríire kan ni. alqadar ẹja dìímọ̀ o ìgbàgbọ́ wa sí kọ́dàrú ni pé ntọ́lọ́run ò bá kọ́ lákọ́ọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀. wa'lam anna ma akhta'aka lam yakun liyusibaka wa ma asabaka lam yakun liyukhti'aka. màmàdájú gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ kò sínú àkọọ́lẹ̀ pé yóò tàṣe rẹ ni èyí táwọn èèyàn bá sì dì tí wọ́n dì bìrìkìtì tí wọ́n fẹ́ lẹ̀ mọ́ torí yẹ tí ó bá ọ́ kò sínú àkọọ́lẹ̀ pé yóò bá ọ ní o mọ́ rò pé orí bá kan àbágbára kan lóní mẹ́fẹ́ fà yí nípìnlẹ̀ orí o ìgbàgbọ́ wa sọ́lọ́hun ìgbàgbọ́ wa sí àwọn màláíkà ìgbàgbọ́ wa sọ́jọ́ kẹ́yìn ìgbàgbọ́ wa sí àwọn tírà Ọlọ́hun àwọn ìwé òfin Ọlọ́hun ìgbàgbọ́ wa sí àwọn ànábì Ọlọ́hun ìgbàgbọ́ wa sọ̀rọ̀ kọ́dà. lẹ́yìn yíhun kí ni tọ́lọ̀ wọn wá wí ọlọ́ni wa atal mala ala hubbihi dhawil qurba ló sẹ̀ wá ka àwọn sẹ́ẹ̀rẹ́ tá à ń ṣe láàrin ara wa nínú ìmánì nínú sẹ́ẹ̀rẹ́ tí ìmánì orígun mẹ́fẹ̀ẹ̀fà òní tí bẹ́ẹ̀ fún mọ́ni máa ń bí máa bùn àwọn èèyàn ní dúkìá tọ́lọ́run bá fún ọ ala hubbi lórí ibo ti fẹ́ràn sí lórí ìfẹ́ inú rẹ ní kó fi mọ́ bọ́ àwọn èèyàn lówó mọ́ bù wọn torí ìsọnù èyí tó gbogbo níná lílò rẹ tí fẹ́ mọ́ ní ọ́ lára àti mú owó nì fìfẹ́ àti ìdùnnú ná fáwọn èèyàn nínú Suratu Al-Imran ọlọ́ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí oríire wájú Ọlọ́run títí tẹ́ fi máa ná nínú tẹ́yìn gan fẹ́ràn nínú tí ń dùn mọ́ yín nú láti ná fáwọn èèyàn. èyí máa ń sacrifice ni wallahi ó sacrifice ó ṣe ìfarajìn ọmọ ń bẹ lọ́dọ̀ rẹ kìí ṣe wọ́n ló bí ó lè jọ́mọ ẹ̀gbọ́n ó lè jọ́mọ àbúrò ó lè jọ́mọ ọ̀rẹ́ wọn sì lọ́mọ tiẹ̀ náà ẹ sì sanwó léèwé tó bá ti ń wá tàwọn ọmọ tiẹ̀ náà ó mọ̀ ń wá tiẹ̀ ní mo níyàn lára lóòótọ́ àmọ́ ó gbà fọlọ́run lára ṣẹ́ẹ́rẹ́ ní ẹ dákun Yorùbá sọ̀rọ̀ kan tó dáa jù láyé yìí wọ́n ní ta mọ ọmọ tí ó sì yàn gan ta ló mọ ọmọ tí ó sì yàn ọ̀rọ̀ ńlá ni bóyá àwọn ọmọ tí wọ́n fi tì ọ́n ni tí wọ́n ń ṣe wọ́n rádaràda tí wọ́n sí skul tí wọ́n ti ń san 400 naira
fòdìdì tẹ́ẹ̀mù kan ẹ̀rọ kí ni wọ́n kọ́ nínú ilé ìwé náà ìmọ̀ ìwé náà ni wọ́n kọ́ kò dájú eré wọ́n ń ṣe free education ni wọ́n fọmọ tí ọjọ́ síbi náà ti sọ 50,000 naira per term 100,000 naira per term 150 àwọn ọmọ tó máa ń wò wípé bàbá yìí àkàjọ ń bẹ lábẹ́ rẹ̀ ni ó wà selfish àwọn ọmọ tí ẹ̀yẹn múmú láyà tiẹ̀ jù wá lọ kódà ó lè mọ create thread gan láàrin wọn síra wọn bó wá dọjọ́ wájú táwọn ọmọ tó bá wá rápálá tán bá jẹ́yàn tó mọ̀ pé wọn ò lè ṣe àwọn ọmọ tiẹ̀ lórí kan lọ títí ó ní mo tiẹ̀ gbìyànjú ibẹ̀ ti ṣe WAEC ẹ lọ mọ́ kọ́sẹ́ science student tó sì kó A1 B2 jọba yìí bó tiẹ̀ jẹ́ ń sì yẹ fún ó ní kí ni NC náà kọ́ làwọn tèmi náà ní lọ́wọ́ ni kó náà tún wá ní NC rárá o bó bá kọ́sẹ́ bó bá níṣẹ́ lọ́wọ́ ó tọ́ra rẹ̀ ọmọ tún lọ kọ́sẹ́ ó ní lọ ṣiṣẹ́ tó fi ṣe freedom èmi ò ní iṣẹ́ kan rà mo tiẹ̀ gbìyànjú tẹ́mi gbìyànjú ni ó tọmọ ọdún mẹ́ta bí o ti dọ́dọ̀ mi wọ́n ló tó mú ìyàwó sílé yìí nísìn o sì nífẹ̀ẹ́ níyàwó nísìn ká mọ̀ bọ́ ṣe ìyàwó wọ́n náà lọ ju orí ara rẹ gbìyànjú èèyàn kan náà ò tọ́ èmi náà mo gbìyànjú ni gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o wa atal mala ala hubbihi dhawil qurba ó gbìyànjú ó ṣòro ná lóòótọ́ gbogbo tá a bá ń pè lówó láyé kìí dùn mú jáde bó ti wò ó pọ̀ tó torí pé ọmọ ẹ̀dá yẹn ó mọ bẹ̀rù pé yóò tàn ní tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ lówó ìfi àìtẹ́dẹ́ náà owó ìbẹ̀rù máa ń wáyé wípé ṣé kò ní tán ṣé kò ní tán ṣé kò ní tán wọn ò sì mọ̀ wípé odò adágún kò lè mọ́ láyé kò sì lè wúlò ẹni tí ń ná síta náà tó mọ̀ gbà wọlé kì í sábà yé wọn débẹ̀ ó mọ̀ ẹ̀nẹ́ náà ni bọ́lá bá ti bùn ọ́ tó ó mọ̀ ẹ̀nẹ́ náà ni. hatta òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní kìí ṣe ẹni tí ó lawọ́ ọlọ́rẹ̀ èèyàn lẹ́nu tó já sí wípé ó nípọ̀ ló tó ń fún àwọn èèyàn ó nípọ̀ ló tó ń fún àwọn èèyàn ṣùgbọ́n ọlọ́rẹ̀ gangan lẹ́nu tó já sí wípé nínú kíkiní tó ní tó ń fún àwọn èèyàn nínú kíkiní tó ní kò pọ̀ àmọ́ jájọ bá náà tètè wọ́n náà gba títí ẹ̀ pọ̀ wọ́n náà ti rí lẹ̀ báyìí nísìnyí ìtókùn ní kálukú ọ̀rọ̀ ń fa àlùbáríkà sí o gẹ́gẹ́ lẹ́ni tí ń tọrẹ ẹni tó ní tó pọ̀ kó tó máa bùn yàn kí wá ní kí lọ́rẹ́ tí ń ta ṣùgbọ́n tí wọ́n pé níbi tó mọ̀ yìí náà tọ́ abá ti jọ pin mọ́wọ́ báyìí bó láti tún rí mi àmọ́ ẹja jọ pin mọ́wọ́ ọlọ́sìn tún ṣe mí ipò mùsùlùmí nìyẹn o gbogbo àdìsí ìrọlọ́n bá bùn ọmọ fi ṣahun mẹ́yà ahun ẹ̀dá gbogbo àyàtì inú Kùránì tó sọ̀rọ̀ nípa ahun láyé ọlọ́run máa ń rìléètì ẹ̀ mọ́ wà kèfèrí ni ọlọ́run máa ń rìléètì ẹ̀ mọ́ kíni ìwà kèfèrí torí pé mo rò títí pé kí ló dé tọ́lọ̀ fi máa ń rìléètì ìwà ahun mọ́ kèfèrí mo padà wá rí gbọ́yé wípé bí ìgbà wípé ọlọ́run tó fún yẹn ní ìtó fún yẹn téèyàn há mọ́wọ́ tó fẹ́ fún yẹn yẹn èyàn wò ó pé téèyàn bá ti lè bùn yẹn tó bá ti tán ọlọ́run yẹn ò lágbára àti bùn yẹn ní ìmí. ọ̀nà tí al-bukhlu wal-kufru sharikan bí wọ́n ti jọ ń jẹ́ ọ̀rẹ́ síra wọn nìyẹn bàbá wa fún wọn nísìn jọ̀wọ́ láyò tún rí mi lẹ̀ sáà tún rí mi mọ́ báyìí èyí tó rí ohun tó fẹ́ gún yẹn nì bó ló ṣe rí so yí ọ ni bọ́lá ló pèsè rẹ̀ lóòótọ́ ló làágùn ṣùgbọ́n kówó wá dé sọ́wọ́ wàláhì kò sínú mọ̀ sí ẹ̀dá àwọn èèyàn ń ṣiṣẹ́ wàláhì àwọn èèyàn ń ṣiṣẹ́ ìwọ́n tí wọ́n ń ṣe fáyé lé ní pé ẹ kí ni ìwọ́n jẹ́yà kó tó kọ́rọ̀ jọ ọmọ kan ò lè máa wá ṣe kíní kan kó máa gbádùn ọlọ́run mọ̀ sí wa ní àwọn ẹ̀dá ó yí tó bí ọdún mélòó kan sẹ́yìn ní ìsìn mo lọ kírun mọ́sálásí jímọ̀ kan nílùú kan bàbá olówó kan bẹnu ìlú yẹn tó ní owó
gbogbo Kwara ṣe sí mọ̀ polú ní owó lọ́wọ́ kódà dẹ́kọ̀ wọ́n mọ̀ polówó lọ́wọ́ ó sẹ̀ wá ra ọkọ̀ kan gbà ó ra ọkọ̀ kan lásìkò táwọn sọ yóò pè ní ọkọ̀ Caesars àwọn ọlọ́kọ̀ ọkọ̀ ọlọ́yin lẹ́kùn mẹ́fà yẹn jọjímọ̀ nìkan ni máa ń gbé jáde jọjímọ̀ nìkan òun nìkan náà sì ní kàámúyàwó lọ́wọ́ kàámọ́mọ́ lọ́wọ́ bọ́kàn ti gùn tó nì òun nìkan ni ó dà wà nù rẹ̀ tí ó mọ̀ wà lọ jímọ̀ ọlọ́mọ ahun ẹ̀dá ò rí ilé ayé wá tó nǹkan àpé kò rí wá rárá àmọ́ kò rí wá tó nǹkan torí kò ní gbádùn. wọ́n wá kí jímọ̀ tán ọmọ rẹ̀ náà bá jáde sẹ́mà ọmọ èèyàn ọmọ kékeré bí kò fẹ́ báyàn sí lẹ́kọ̀ọ́ ọkọ̀ ojú ọ̀rá sì gbọgbẹ́ kí ló fẹ́ ṣeun ó yá kúò ẹsẹ̀ tó rìn wá sí jímọ̀ mọ́ rìn padà sílé arànjúmógún ó lè kí ló rà mí sílẹ̀ kọ̀ọ̀kan fún ó lè mọ́lọ́lé. kọ́mọ wọn bá sí mọ́tò lẹ́kùn torí bọ́ wọn ó wọlé ẹ̀wà hùn lórí ọmọ àwọn alubára kankan àwọn afọ́jú ni tí wọ́n máa ń bẹ mọ́ṣáláṣí jímọ̀ lásìkò ó fẹ́ fún wọn lówó ó sì ṣẹ́ 50 naira sọ́nà mẹ́wàá níjọ́ kan náà ni torí mo wò ó fín yányán mo kẹlẹ̀ dúró pé bí wọ́n ti ròyìn bàbá yìí pé ẹni ńlá ni irú ahun mo fẹ́ mọ̀ àwọn tó kù náà àwọn alubára ni tí yàmọ̀ pé 50 naira ńgbà ṣe sí mẹ́wàá 5 naira àbí oríyàn mẹ́wàá náà ni àwọn tó kù tó bá dijọ́ mẹ́jọ ìmọ̀ fẹ́yìn náà ti yín. owó tí ò ṣe é kà ti ń bẹnu lé àwọn létí ò ṣe é kà ló ń kà tó kọ́ sáyé kó tó kú kí láǹfààní rẹ̀ wa atal mala ala hubbihi tawil qurba gbogbo ẹni bá ń ya ahun ẹ̀dá láyé ìmánì rẹ̀ mẹ́hẹ̀ àwọn olùmọ̀ wa ná fún ọlọ́run bá yànnà náà rẹ̀ o tawil qurba àwọn àkọ́kọ́ nù àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n kọ́ tò sí ipò àkọ́kọ́ nù mọ̀lẹ́bí ìyàwó àtọmọ òbí méjèèjì ètí ò sí láyé mọ́nú wọn ètí bá mi láyé nu wọn ó ná fún èyí tí ò bá sí láyé mọ́nú wọn àdúrà ni ó máa jẹ́ ti tiẹ̀ then àwọn mọ̀lẹ́bí tí wọ́n tara àwọn òbí rẹ̀ jáde àbí táwọn òbí rẹ̀ tara wọn jáde bóyá àbúrò bàbá àbẹ́gbọ́n bàbá àbúrò ìyá àbẹ́gbọ́n ìyá ojúṣe tó bá yẹ kó o ṣe nígbà tó lọ́wọ́ bá bò ọ́ láṣìírí táwọn òbí rẹ̀ tí mo bá sí láyé mọ́ ó máa ṣe fún àwọn nì táwọn náà ò bá wá sí mọ́ àwọn ọmọ wọn ó máa ṣe fún wọn kí ló tó wá dá lábájá lókoòwò báyìí ó ní màá dá lókoòwò bàbá rẹ̀ làgbúrò bàbá tèmi ìgbà tí bàbá rẹ̀ wá sí mọ́ òun tí bàbá tèmi náà sí mọ́ ẹ̀tọ́ bàbá rẹ̀ òun ló yẹ kí n fún ẹ̀kọ́ nínú ẹ̀sìn Islam ti gbé kalẹ̀ rí ìdáwọlẹ̀ kóró àyíkọ́ ọmọ wa náwó síta kára lé mọ́ wá jẹ́yà láwọn yẹn bá rí ọ̀ ń ta bàbá kẹ̀ bàbá rere àyànfẹ́ àwọn tálíkà olólùfẹ́ àwọn tálíkà ọmọyàwó inú ilé mọ̀ wípé ọkọ ayé lọkọ òun kì í sọkọ tóun kò níná fún ìyàwó kò níná fún ọmọ ìyàwó àtọmọ wọn mọ tààràkà kiri ni. ìyàwó sàhábì tí ń jẹ́ Sufyan òun ló bí Muawiya Abu Sufyan ṣé Hindu náà kọ́ ó lè bójì ṣe ọlọ́run alayhi salatu salam ó ní ọkọ mi kìí fún mi ní nǹkan tó tó mi àtàwọn ọmọ mi láti ná láti lò abọ̀rọ̀ sí ni ó ní ṣẹ̀híhún àti ṣàlàyé ṣúhù fúnra wa lánàá ahun ọkọ rẹ̀ ó lè débi wípé kò ní bu ẹni tí ò ní ìtúbá tí wọ́n á wọ̀ lọ́wọ́ ẹni tí ò ní tó nǹkan bí kó tún di tiẹ̀ ló tún mọ̀ ṣe. onírú èèyàn bẹ́ẹ̀ lọ́kọ̀tọ́rọ̀ ní kí n fẹ́ ìyá sì ń jẹ mí lábẹ́ rẹ̀ mi àtàwọn ọmọ mi ṣé mo lè mú nínú dúkìá rẹ̀ kí n mú lára owó rẹ̀ kí n fi tọ́jú ọmọ mi kí n sì tọ́jú ara mi náà anábì ní kí n ṣàbúrú ibi tí bá ń kówó rẹ̀ sí ètò yóò bá tó wà tọmọ rẹ̀ mú kì í sólè. àbúkọ́ lọ́n kó sànú
kí ni máa mú ọkùnrin tíyàwó rẹ̀ ń mọ pin code ATM number rẹ̀ ATM card rẹ̀ náà ṣé yóò sáhùn náà ni ahun ni. arábìnrin kan ní ọkọ òun ATM card tó ń lò ń tóbi mẹ́ta tó bá ti wọlé yóò wá kú sábẹ́ rọ́ọ̀gì tọ́ ẹ mọ̀ pé ọlọ́ọ̀ bá fẹ́ mú ẹ̀dá ò ní jàjàyọ yóò mú ọtán yányán ni òun kàn ń gbanú léńtì ẹ̀ èyí sàgbàdo rọ́ọ̀gì tó bá kò tí owó lábẹ́ rọ́ọ̀gì bàbá kò tí owó náà kí ATM obo nílé nílé ni kò sábúrú òkúkú sọ fún mi òun bá kó ATM pamọ́ bàbá ti bí dé yóò nídìí owó ó dábẹ́ rọ́ọ̀gì kò bówó ìkáwá bẹ̀rẹ̀ nulẹ̀ gbogbo ẹni tí ò bá kó ATM yìí tí ò bá kó kalẹ̀ ọlọ́run yẹ̀yẹ́ rẹ ní ẹ̀yìn àdìta ni kí ló kọ́ ọ́. olóòrin ní kìtì orí burúkú ẹ̀rí dáàdi wa sẹ́yìn àtàwọn ọmọ ni kí ni bí àwọn ọmọ rẹ kó fà wọ́n létí káàdì mi ìrí mọ́ ẹ̀wọ́n káàdì irú káàdì ẹ̀wọ̀n ó tún béèrè. ó ní ATM káàdì òun lòún wá ibo lẹ́kọ̀ọ́ sí ṣé wọ́n rọ mú ni aláǹbẹ̀rẹ̀ ibo lẹ́kọ̀ọ́ sí tó fi rá àárí mọ́ wọn náà bẹ́ẹ̀ rọ́ọ̀gì ló ń kó sí ìyàwó bá kó káàdì jáde ẹ̀ tí ẹ bẹ̀rù ọlọ́run ṣé ká mọ́ gbowó ká mọ́ withdraw lẹ́yìn yín ẹ̀yìn sábà ń kó irun mọ́lówó kò sí fàtú. ìyàwó bó bá kú gbùm lẹ́nì tó fi yá àti bàbá sáyé àtàwọn mọ̀lẹ́bí ẹ tí wọ́n kọ́ bí léde pé ibi ogún rẹ mo ló kọrí sí ìyàwó rẹ ni. ẹlòmíì ọpẹrẹtì báńkì bíi mẹ́ta mẹ́rin márùn ìyàwó rẹ̀ ò mọ àkànnàbà ẹ̀kọ́ mọ́ kẹ́kẹ́. amadi next of kin àbúrò rẹ̀ ló fi síbẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ ká fi ìyàwó rẹ̀ síbẹ̀. ok mo wá bẹ̀rẹ̀ sí bèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni ẹ̀ṣẹ̀ tíyàwó gan ṣẹ̀ nílẹ̀ Yorùbá tíyàwó ò fi wà nípò ẹni tá a lè finú tán wọ́n nítorí pọ̀pọ̀lọpọ̀ obìnrin èṣù ni wọ́n ẹ̀sìn pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹni Ọlọ́run ni wọ́n. nítorí pọ̀pọ̀lọpọ̀ obìnrin èṣù ni wọ́n àsìkò pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ẹni Ọlọ́run ni wọ́n nítorí pé àwọn obìnrin náà máa pọkọ wọn jẹ torí dúkìá oríire ni fóbìnrin tó pọkọ rẹ̀ jẹ torí dúkìá oríire ńláńlá ni sẹ́ńkú bá ti pọkọ rẹ̀ jẹ torí owó tó tún rọ́kọ míì mà tó dàbí ọkọ yíwùn ṣèṣòro rẹ̀ ìyàwó rẹ̀ pa oríire ni ebi kìí ṣe ìyàwó ẹ tí ìyàwó rẹ̀ pa torí owó yíwọ̀n ìsàbúrú níbẹ̀jọ ọ̀rọ̀ wájú Ọlọ́run tó bá wá kó wọ́n tán ta ni ó fi tọ́jú sí bá àwọn ọmọ rẹ ni sí ó fi tọ́jú ọmọ ọlọ́mọ ni kò ní fi tọ́jú ọmọ ọlọ́mọ èyàn ń ṣe làákàyè ni bá lò pẹ̀lú nùkà àtọ̀ kankan pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tó bá tẹ̀ lérò aburú sí olórí dúkìá tó ní Ọlọ́run tú láṣìírí fún ọ àmọ́ wá torí pé kíyàwó mọ́ pa wá ó wá tọ́jú ìyàwó ó tọ́jú àwọn ọmọ ráre ó wá ń ṣe fárata wa atal mala ala hubbihi dawil qurba gbogbo dáadáa ìnáwó sí àwọn aráàta tó máa fi ń ròyìn rẹ ní dáadáa ni jẹ́ káwọn aráàlé rẹ náà fíìlì orí tọ́lọ̀ ń ṣe fún ọjà àwọn aráàta gan lọ lẹ́yìn àwọn mọ̀lẹ́bí wal yatama ó kọ àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn ó mọ̀ wọ́n rí o ó mọ̀ wọ́n rí o ìwọ tọ́lọ̀ ń gbé kọ́ mùsùlùmí lọ́rùn ni èyàn gbọ́dọ̀ gbìyànjú bọ́lọ̀ wá ṣe fún yàn lágbára tó wá ṣe fún yàn lágbára náà kéèyàn ná owó kéèyàn fi owó bá ọmọ òrukàn lò débi wípé yóò mọ̀ rò pé òun gẹ́gẹ́ àbẹ́yàn lèyàn bí wa yas'alunaka 'anil yatama ní Suratul Baqara wọ́n mọ̀ bí wá nábì léèrè pé bó láti máa ṣe sáwọn ọmọ òrukàn qul islahu lahum khair Ọlọ́run ní ẹ ṣe dáadáa sí wọn ló lóore jù wa in tukhalituhum fa ikhwanukum tẹ́ bá lè mú wọn wọlé tẹ́ sọ wọ́n di ọmọ yín níbi ìtọ́jú
tẹ́ dà wọ́n papọ̀ máwọn ọmọ yín tí wọn ò tiẹ̀ mọ̀ páwọn ò ní ìyá báwọn ò ní bàbá mọ́ fa ikhwanukum wọ́n jọmọ ìyá sí yín náà sí. Orphanage home, motherless home, mùsùlùmí èlò ló ní. Àwọn tọ̀hún gbogbo nǹkan yẹn ni wọ́n gbájúmọ́ ni wọ́n fi ń excel nínú irọ́ wọn tí wọ́n pa fáwọn èèyàn. Mùsùlùmí tó ní gbogbo eléyìí bẹ̀rẹ̀ á fi sí àwa gánà tó máa ń sábà jẹ owó ọmọ òrukàn níjẹkújẹ òye béèrè dúkìá yàrá rẹ fi lẹ̀ ibi tí bàbá rẹ lọ tí ò ní wálé mọ́ wọn ní ò lọ bẹ̀ ó lọ bá ẹni tí ń sọ̀rọ̀ yìí aláàjì ni ẹni tí ń sọ̀rọ̀ yìí àfáà ni ẹni tí ń sọ̀rọ̀ yìí lèdánì ni ẹni tí ń sọ̀rọ̀ yìí aláàjà ni. Àyà Kùránì yìí wá ń kọ́ bó la jù sí nípa ọmọ òrukàn. Àwọn ọmọ lóore púpọ̀ o bọ́lọ̀ máa fi àánú ọmọ òrukàn síyàn lójú téèyàn sì ní dúkìá téèyàn fi lè bọ́ wọn ó lóore púpọ̀ iṣẹ́ ńlá ni inú ẹ̀sìn. Dawil qurba wal yatama wal masakin al masakin jam'u al miskin wal miskin min al maskana wal maskana min sakana aw min sukun. Wọ́n ń pè miskinu ní miskin torí pé n tó ṣẹlẹ̀ sí ó jẹ́ kára rẹ̀ ó balẹ̀ ó wá rọ kalẹ̀ wọ̀ nígbà tí ò sówó lọ́wọ́ rẹ̀ nígbà tí ó rí tí ò kò rí tí ó jẹ ẹ wá rò pé kò ní action ó wá dẹrú Ọlọ́run tipátipá tí fi jẹ́ miskinu nù ẹ̀yẹ tẹ́mútò sí ń diwò ẹ̀mú kó náà ní nǹkan tó fẹ́ ṣe láyé yóò bẹ̀rẹ̀ action yóò mọ̀ show tọ́lú miskin nínú òfin ẹ̀sìn kìí sẹ́ńtẹ̀ ń bùn ní sẹ̀mú 1 kg àbí 2 no ẹni tí ó bùkátà sówó gidi tí ó fi soko òní jẹ́ miskin èrì rẹ̀ pé ó ní wàláyì tó ń bá bẹ̀rẹ̀ owó watermelon tó ń bá bẹ̀rẹ̀ owó ẹni ṣé watermelon lówó lórí ní ó ní ẹ̀yẹ́ kò ní 20,000 naira péré tó ń bá bẹ̀rẹ̀ watermelon ẹ̀rọ ọlọ́run báyìí ó lóun ṣe research ni kò tó bá analyse bí yẹn ṣe lè dún níbi àwọn iṣẹ́ òwò tí à ń fojú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wò nǹkan kan ni ẹ mọ̀ pé ó dà mọ́ afá gbogbo àwọn ideas tó ní àwọn initiatives wọ̀nyí kò sówó ó ní ẹ fún 20,000 naira ẹ tẹ̀ ìyá mi ó lẹ́mọ̀ pé òun ní ọpọlọ miskin nù ní tí ń ṣe kìí sọ̀rọ̀ ráìsì àtẹ̀wà kìí sọ̀rọ̀ pé ẹ̀bù ní búrẹ́dì ọ̀rẹ́ náírà yìí kọ́ ní iṣu àníbò nǹkan ṣe jẹ́yàn tí ó sọ̀wọ́ kékeré dowó ńlá kìí sọ ní pátipátí kìí ṣe ní rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ ṣàánú rẹ gbogbo owó tí tálíkà bùkátà sí lọ́dọ̀ olówó yìí owó tẹ̀ fi ń ṣe fàájì ni ìgbà tí olówó bá ń ra ọkọ̀ mílíọ̀nù fálẹ̀ tí ń fi thousands yìí mutí thousands yìí náà sì náà tó yẹ tálíkà bùkátà sí. wọ́n lè yẹn kan sọ nígbà kan bí ọdún bíi kò tí ì pẹ́ náà bí ọdún mẹ́rin sẹ́yìn ó ní kí wọ́n bùn ní 1,000 naira ó ò ní tọrọ owó mọ́ kí ló fi ṣe ó ní ó mò lòún fi máa ta ó mò 1,000 naira ó ló ti tó mù 1,000 naira yìí kí ló já mọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì 5,000 naira kí ló já mọ́ àmọ́ ká mú jáde yìí èso yìí jẹ́ kó wú yẹn ṣe afẹ́fẹ́ lọ́wọ́ bá ṣàánú lókù wal masakin wa bayna sabil àwọn ọmọ ojú ọ̀nà yìí Islam gbà wípé ọmọ ojú ọ̀nà ni wọ́n ń ṣèrìn àjò gbogbo tí wọ́n ní nǹkan pèsè tí wọ́n fi ń ṣèrìn àjò owó ni oúnjẹ ni gbogbo ẹ ti tán wọ́n ní salamu alaikum kódà àwọn kan àtẹ̀tún mọ́ parọ́ nígbà táwọn fẹ́ dé bí ìlú kan bẹ̀ wọn làwọn sínú ọbọ̀ sí bá pàdé àwọn lọ́nà gbogbo owó wọn ti gbà tẹ̀gbọ́ àwọn náà ń parọ́ náà lé nì wọ́n parọ́ kò sí nǹkan tó dá lọ́nà kàkó sọ wípé kò sówó lọ́wọ́ òun mọ́ yóò wá parọ́ máwọn olè kò sẹ́ni tó polé lòun pé parọ́ mọ́ òun gbogbo ẹ ti wá dàrú síbẹ̀síbẹ̀
wọ́n pàdé àwọn lójú ọ̀nà in fact ẹ wo bíi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdáná fi nà ń bẹ̀ wọ́n gbogbo ọwọ́ wọn 5,000 wọ́n gbà 10,000 wọ́n gbà jẹ́rù gbogbo ẹ̀ má da lákẹ́ jẹ́rù gbogbo rẹ̀ tán gba 500 naira yìí tí mo ní lọ́wọ́ nù ìwọ nù lórí tó sọ ọlọ́run gbà tó mọ̀ pé táyé pé parọ́ ni ọwọ́ tiẹ̀ gan yóò fẹ́ ro díẹ̀ kí lẹ wí gbogbo tó sọ ìyàlẹ̀ yìí sì kò kú yé mi àmọ́ yìí sì mọ̀ ọ́ rí nígbà tó wá sọ pé wọ́n dá ọ lọ́nà 20,000 naira wọ́n gbà kíníkan wọ́n gbà èyí tèmi níní gbogbo ohun tó rí gbogbo ohun tó wí ìwọ nu ọlọ́run ẹ ṣàánú wa ẹ sì mọ̀ pé tí ń ṣe ìrìn àjò tí nǹkan tán mọ́ lọ́wọ́ wallahi tẹ́ bá ṣe dáadáa sí tó bá ṣàdúrà fún yín ọlọ́run ó gbà nínú àwọn tí ànábì ń sọ wípé ọlọ́run àti tètè máa gbàdúrà àwọn fẹ́ dà ní onírìn àjò tí ń bẹ lónírìn àjò pàápàá jùlọ tí nǹkan tó tán sí lọ́wọ́ oníṣẹ́ bá jẹ́ mùsùlùmí rárá kò ní í ṣe pẹ̀lẹ́sìn ìbá ẹ̀jẹ̀ abọ́ná lẹ́yìn gbà tí ń bò kúta tó tún bọ́ná ó ní ẹkú jókòó ẹ̀yin náà sì wò pálejò lẹ́ni ó ní ẹ dákun bọ́rọ̀ mi ti ríre ibi tí mò ń lọ jìnnà ń lówó lọ́wọ́ mọ́ ẹ dáwó jọ ẹ fún un. àwọn kan tá à ń sọ èyí tí ìbá jẹ́ tí máa ń ṣe ìrìn àjò tí ẹ ti ṣẹlẹ̀ sí yẹn rí lèyìn ó mọ bí stéètì yẹn ti máa ń lágbára síra ọmọ ẹ̀dá yẹn ìwọ mo nílé ọlọ́nà ó wà dé tí mo wá tọrọ pé wọ́n ta mú. wọ́n ní èèyàn kan ní ìlú wa ńlọrin lọ́hùn kéèyàn ti abroad dé ó ń dé airport ẹnu owó tó bùkátà sí àti ná nínú ìgboro èkó sí lọrin nìkan ló ṣe ń dollars tó kù ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ti wá náwó tayọ àlà ó sanwó fọlọ́kọ̀ ìgbà tí wọ́n dẹ́yẹ ń kọrin ọ̀fun gbẹ́ kò sí ṣé ọ̀hún fẹ́ wọ́dà ló fún dọ́là tó fẹ́ ra pure water ó bá jáde ìmúra rẹ̀ sì ré àfà gbogbo okùn ló fún márùn tẹ́tẹ́tẹ́ yìí bá yà sọ́dọ̀ ìyá ní pure water ó ní ẹ dákun ẹ̀bùn mi pure water mu níyà bá wò báyìí ẹ tún fẹ́ fi wá so oògùn owó ká fún pure water ká tún rá mo fẹ́ ní kankan òye kò gbé Nàìjíríà kò nínú àní I'm feeling thirsty ọ̀fun gbẹmí bọ́ọ̀fù ṣe máa ń gbẹ yín nù èyí ò fún yín pure water ń sèyí sẹ́ lẹ́yìn àti èyí ó disappear dáa ní ìṣe ló bá débẹ̀ ó dá ọkùnrin kí ló ń wá pure water fún ó lóun lówó lọ́wọ́ àmọ́ kì í sọ owó tó ń lè nà níbi yìí sí ẹ wo musafir tó ti bó ti lówó lọ́wọ́ tó owó òun wúlò fún lásìkò yẹn òun ló fà tí ìyá wa Aisha radiyallahu anha àwọn gbàdé ìsìnkà wọn bá Ànábì sọ wípé as-safaru qit'atun min al-'adab ìṣẹ̀lẹ̀ àjùtẹ́ rí yẹn ìké kan ló jẹ́ nù yà wọ́n sẹ̀ wá ń bá bẹ́ẹ̀ kan tó fún pure water ó lóun mọ̀ pé yẹn máa ń sọnù tó bá téèyàn bá fún yàn ló tó bá fún yàn nìkan Nàìjíríà pẹ́ni tó ń disappear ń ò mọ̀ bébí a ṣe ń hàrá sí òun yìí kò yé òun wọn kò ní yé ọ nígbà yẹn bá fẹ́ fi yàn so ogun owó lẹ́mọ̀ wa tọrọ bára òun àmọ́ lásìkò Ibn Sabil kò sí kankan fún mọ́ ẹ̀sánú rẹ̀ kí ni tọ́lọ́ ń dá akọ lẹ́yìn gbogbo eléyìí wasa'ilina wa fi riqab lẹ́yìn náà ó kó àwọn tí ń tọrẹ àbí tí ń tọrọ rádà ẹ fún mi ẹ fún mi ẹ fún mi ẹ fún mi ìníní ọlọ́ọ̀ni á ràn wọ́n lọ́wọ́ nínú suratu Duha ọlọ́ọ̀ni wa amma as-sa'ila fala tanhar ẹni tí ó bá lóun ò ní tí ń tọrọ má jagbe máa o má lè sá kódà tó bá ní jó máa lọ má ní lára. hadith kan bẹnu Muslim mẹ́mọ́ Ahmad rahimahullah tí Ànábì sọ wípé gbogbo ẹni tó bá gbégbá abára déwájú yín ìbá ṣe orí ẹṣin lógún tó fi gbé déwájú yín ẹ̀bùn. eléyìí ń bẹnu tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ sì gbọ́ wọn wá lè ṣìyàtọ̀ láàrin as-sa'ilu wal-mutasawwilu as-sa'ilu wal-mutasawwil ẹni tí ń gun ọkọ̀ ẹni tí ẹ rójú rẹ̀ tútù rẹ̀ gún régé pé ìyà ò jẹ́ nìyí tí wọ́n ń tọrọ bára tó sì mọ
ìdọ̀tí tí ń bẹ níbi ká máa tọrọ bára ó yàtọ̀ sẹ́ni tó ṣe pé ó kan lẹ̀ múṣẹ́ bára tó mú níṣẹ́ ẹ wẹ̀rẹ̀ ń tà ń sọ lẹ́ẹ̀kan yẹn ṣé kò tọrọ ni tí wọ́n ta $5 ó sì ní $1 lọ tó wúlò irú àwọn wọn ni lànàbí ń rí fáàsì kò múṣẹ́ ká máa tọrọ bára níṣẹ́ olówó ni sùnwótù kéèyàn lówó tó láyé nkẹ́kẹ́ náà tó lè máa jẹ́yà náà tó tún máa béèrè lọ́wọ́ tálíkà jẹ́ ìpín tálíkà máa ń sọ̀rọ̀ fọlọ́ tó lówó náà bá fẹ́ appreciate tó sọ pé o ṣe mo dúpẹ́ ẹ súnmọ́ wọn dáadáa àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n máa ń fẹ́ rò wípé báwọn bá ti gbá olówó lójú àwọn olè jẹ́yàn tó bá ti ń gba àwọn òṣìṣẹ́ kan pé ẹ bá ń repair AC yìí ẹ bá ń repair AC yìí wọ́n kàn ń gba ojú ẹ̀ wọ́n ń gba orí ẹ̀ wọ́n ti èso bọ̀ wọ́n ń kàn án tẹnu wọ́n ń gbà mọ́lẹ̀ wọ́n bá san thousands fún repairing AC eléyìí wọ́n bá ṣe sẹ́lẹ̀yìn ọ̀sẹ̀ kan wọ́n ní kíní tó ní 40 yóò tó bá rí òṣìṣẹ́ ọwọ́ kan tó ṣe sáwọn ojú oṣù méjì tí ò ṣe yóò tó wá tún pé and mo appreciate iṣẹ́ tó ṣe fún mi ó ní àlùbáríkà ṣe bó lówó lọ́wọ́ amọ̀lẹ́m tasawwelu níta nàbí sọ ń pa wọn àtibọ̀tán bí ní o gbogbo iṣẹ́ tí wọ́n ń bẹ láyé yìí kò wù ú mọ́ àmọ́ kò máa tọrọ bára lókù ibẹ̀ ló ti máa tọ́ ma ibẹ̀ ló ti máa bọ́yàwó ibẹ̀ ló ti máa kọ́lé tí wọ́n máa ralẹ̀ àwọn kan ti wọ́n ta lé nì. irú àwọn wọn là níbi sọ wípé ọlọ́run ó bu awọ ojú wọn lójú àlìkìyàmà ọlọ́run bu awọ ojú rẹ o yóò bo gbẹ̀yìn tọrọbára kó sì kọ́lé àwọn tí wọ́n sì fún ọ lówó yìí ilé mìíràn tí wọ́n ń gbé o tọrọbára o sì rọkọ̀ ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin tí ìṣẹ̀ ẹlẹ́sẹ̀ méjì àwọn tó sì ń bú ọ ń wòye mọ̀ gánmọ̀ olú ẹ̀ kiri tí wọ́n lè wá gbọ́n ni amasa ìlún àmọ́ àwọn tí wọ́n jẹ́ pé ìṣesí kẹnu sọ wọ́n do níbàárà kèé ṣe pé wọ́n fínú fídọ̀ ẹ̀bùn wọn nínú Suratul Baqara ọlọ́run ṣàlàyé irú àwọn ẹni irú àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ọlọ́run ní la yas'aluna an-nasa ilhafa tó máa fẹ́ máa bí àwọn èèyàn gan ní ìbéèrè pé n táwọn ò ní wọn ò ní máa mú àwọn èèyàn ní lágídí nítorí kòkòrò ta'rifun fi simahum la yas'aluna an-nasa ilhafa èyí ò máa dá àmọ́ nínú ojú wọn ni wípé ẹni yìí ò ní tó àmọ́ kí wọ́n wá ka ọmọ lé wọ́n wá ka ọmọ fíìsì ò ní dúró táì dúró báyìí kó fẹ́ wọkọ̀ ó fẹ́ wọ táìsì tí wọ́n tún borí àfa ọmọdé ò ní sọ́kú ìyá rẹ̀ ó jèrè rẹ̀ ní kíní kan ò ní ṣe kíní kan ní bá wò mí báyìí ọlọ́run máa ṣàánú yóò ẹ̀kọ́ Kùránì nìkan lò wọ́n àmọ́ sáyé lá kí ọ̀nà wọn bá tèmi lọ nítorí inú ti bí mi gbé gbogbo àwọn ìyá tí wọ́n gbaṣẹ́ kán máa ń gbá ojú títì kán máa ń ṣe kí tí wọ́n gbowó oṣù ẹ̀yin náà ju wọn lọ́lọ́ gbaṣẹ́ máa ṣe àwọn àdúrà kàbìtìkàbìtì tóbi rẹ̀ gò ní ronú kàtí máa ṣe fún wọn máa ṣe torí kí wọ́n lè gba tóbi rẹ̀ ò lè rí gbà lọ́wọ́ rẹ̀ kán lè gbà àwọn àwọn ọba ìwé ọlọ́mọ ní kíkan yé yẹn o ó yẹ kéèyàn nu ẹ̀yìn lọ́rọ̀ ní kẹ́ lọ bínú kú lámọ̀ràn àmọ́ bá tiẹ̀ lọ afáyín là ń wí kí ló dé tí wọ́n láǹfààní mí ni ní sáfà lọ bá ti yín lọ torí mo ti sọ́ di sẹ́ àwọn kan ní àwọn senior beggars ẹ̀dáhùn ṣé beggars wọ́n tún máa ń nípìn ni tí wọ́n tún nípele ni àbíkan ní fine barracks ọ̀tọ̀ tí àwọn tí wọ́n ké lọ́wọ́ tí wọ́n ké lẹ́sẹ̀ wọ́n já fọ́jú sàn pé ọ̀rọ̀ tí wọ́n ó tún fojú hàn díẹ̀ sí yẹn yíyún gan náà àwùjọ wa ló tì wọ́n sí kò yẹ káwùjọ tì wọ́n sí bẹ́ẹ̀ torí pé bí wọ́n ṣe pa wà náà wọ́n sì lè rí nǹkan kan ṣe fúnra wọn láti wọn tọrọ bára. as-sa'irin wa fi riqab àríkọ́ òun ní àwọn òwò kan tí wọ́n ti ń ṣe láwọn àsìkò kan nígbà tí wọ́n ṣòwò ẹrú ká múyàn lẹ́rú ká wá ní ẹ̀sán ransom tẹ́ fi rí èèyàn yín gbà padà bí ìwúrẹ̀ ò bá sí mọ́lẹ̀ nìyí tó jọ́ náà wà ó ti délé ayé lẹ́nìí a rí ní ìsìn níwájú ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n ti kidnap ẹ̀ wọ́n sì ní bí wọn ò bá mú 2 million naira wá
wọ́n á release ẹ̀ ẹ negotiate pẹ̀lú àwọn ọ̀daràn wọ̀nyí ẹ bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè gba 500,000 wọ́n ní bí wọ́n bá gba òkú rẹ̀ làwọn ò rí gbé wálé 1 million kọ́ wọ́n ní kò gbà àfi 2 million ẹ gbà ẹ fi tú kó nù gbèkùn wọn. a lọ prison yard a lọ ṣe wáàsí lákòjúwe kí ló sọ̀wọ́ di ẹni ẹ̀wọ̀n ó lákòóbá ni ṣé wọ́n lè rìfísìtì kéèsì ẹ wọ́n lè rìfísìtì ẹ ṣé ká gba lọ́ọ̀yà wọ́n lè gba lọ́ọ̀yà wọ́n kó bá òní lẹ́nu iṣẹ́ wọ́n yẹ sọ jìbìtì wọ́n yíwèé wọ́n parọ́ mọ́ ni a ṣèwádìí lóòótọ́ níbi tí wọ́n bá kéèsì ẹ̀ tì sí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n parọ́ mọ́ ni ẹnìkan wá ní wọ́n mọ fìnáǹsì kéèsì ẹ̀ tó fi bọ́nú ẹ̀wọ̀n wọ́n fi rìkọ́ọ̀d tẹ̀ bá wọn kẹ̀yìn fowó túyàn kú nú ẹ̀wọ̀n wọ́n mọ fowó rí síyàn sẹ́wọ̀n panigbére lọ́yà ọmọ ẹ̀dá yẹn ó rojọ́ lójú alùkìyàmà á ní òun fẹ́ kó kú sínú ẹ̀wọ̀n yẹn ó kú síbẹ̀ yẹn kó kú síbẹ̀ kí ló ṣe olórí mi fi kò mọ̀ pé wọ́n yìí jí owó tèmi kí ló dé wọ́n lè jí owó tiẹ̀ kí ló dé sówó tiẹ̀ yàtọ̀ sówó tí gbogbo èèyàn tó kù nínú ó ní 25,000 naira ló jí ó fara kí iná 25 million láti fi sin sẹ́wọ̀n tí ó kù sẹ́wọ̀n àwọn ẹbí mi ń ṣerú ẹ̀ kí ló dé tí wọ́n lè bọ́ ọ ṣe sájẹ̀nu ní ọ ni ìyẹn ń bẹ̀rẹ̀ ọlọ́run náà ni gbogbo jẹ́lẹ̀jẹ́lẹ̀ láyé ní èrò kéèrò pàtìbọ̀ tó ń lè ò dáa ṣùgbọ́n wọn ló kàn mọ́kànlá máa ń wo wípé tẹ̀ǹdéwájú ọlọ́run náà ṣé yàtí wọn ní kí wọ́n fi jẹ́ yìí náà ṣé kò ti ju ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ láyé túlẹ̀ ìyẹn náà jẹ gbèsè náà ní láwùjọ ìyẹn sì mọ̀ pé ó jẹ gbèsè yìí lóòótọ́ lódodo kẹsẹ̀ pé ó fi aṣọ ìnáwó owó gidi náà ní fowó ṣe àmọ́ iṣẹ́ yìí sẹ́bọ̀ lọ́rùn kò rówó sòwò máa ń sì pé irú owó lẹ́yìn sí olówó báyìí ni kìí sòwò ẹlẹ́dẹ̀ kìí ṣe tọ́tí kìí ṣe ti ṣìgá owó tó dáa ni ó láwọn yẹn jẹun lówó kiri ni lòun fi lówó mọ́ ẹ̀ta lóko òwò wá fi rè kọ́ ẹ̀rí gbogbo àwọn kan wọ̀nyí ẹ̀rọ bọ́lá wọn bá ti ń ṣàlàyé wọn tẹ̀léra wọn tẹ́yìn bá fẹ́ jẹ́ mú mi ní òdodo lẹ́yìn ìgbà tó bá pé nígbàgbọ́ nígbà àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tán abẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala kó fún wa ní ọ̀la ní kó sì fún wa ní àsìkò lò ìyìn tó kù lábẹ́ àyà yìí kọ́lọ̀ tó wá sọ̀rọ̀ ọ̀run gan tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ kí ni tó fà tó kọ́lọ̀ padà wá fi ọ̀rọ̀ ọ̀run sọ́wọ́ parí á padà ṣàlàyé rẹ̀ fúnra wa ilé ìta gbọ́ yìí ọlọ́mọsá ṣe ní hujja fún wa lọ́jọ́ al-qiyamah kó sì ní hidayah fún wa láyé ń bí kó sì ní nóòrù fún wa lọ́jọ́ al-qiyamah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.